níṣe ni inú ọ̀pọ̀ àwọn ọmọ nàìjíríà pàápàá àwọn ọmọ ilẹ̀ haúsá ló mà dùn kọjá sísọ tó sì jẹ́ pé àdúrà ńlá làwọn èèyàn náà fi ránṣẹ́ sí àwọn ológun nàìjíríà nígbà tí wọ́n ní ọwọ́ ti tẹ gbajúmọ̀ olórí àwọn fúlàní apààyàn àtàfẹ̀míṣòfò tíjọba ń pè ní bandit ní iyun Halilu Buzu tí wọ́n sì ní wọ́n ti pa á nípakúpa. Ẹ rántí pé nínú àwọn gbajúmọ̀ olórí báńdíìtì tó wà ní nàìjíríà pàápàá nílẹ̀ haúsá tí ìjọba ti ń wá tipẹ́ ó ní Halilu Buzu. Kódà tẹlifíṣàn yorùbá Tòótọ́ gbọ́ pé bí wọ́n bá ń sọ àwọn adarí báńdíìtì ní gbogbo ilẹ̀ haúsá tí wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun lẹ́yìn tí wọ́n sì tún ti kọ́ àwọn ọmọ ogun tó ti di ọ̀gá níṣẹ́, ọ̀kan pàtàkì ní Halilu Buzu tó sì jẹ́ pé ó ń fi gbogbo àwọn ará ilẹ̀ haúsá pàápàá ìpínlẹ̀ Zamfara àti Sokoto ó ń fi wọ́n lògbòlògbò gidigidi. Ṣá o, láti ọ̀sẹ̀ bíi mélòó kan làwọn ọmọ ogun nàìjíríà náà ti bẹ̀rẹ̀ sí ní máa finá mọ́ àwọn ẹni ibi náà tó sì jẹ́ pé ọwọ́ ni wọ́n ti fẹ́ máa tẹ̀ wọ́n. Ṣùgbọ́n lọ́sẹ̀ tó kọjá yìí ni ìròyìn ayọ̀ máa ṣẹlẹ̀ nígbà tí àwọn sójà nàìjíríà tán ṣínà bo Halilu Buzu àtàwọn ọmọ ogun ẹ̀ ní abúlé kan tó ń pè ní Mayanchi Village ní ìpínlẹ̀ Zamfara tó sì jẹ́ pé níṣe ni Halilu Buzu àtàwọn ọmọ ogun ẹ̀ táwọn náà kó ìbọn rẹpẹtẹ dání sẹ́yìn ẹ̀ làwọn náà máa dojúkọ àwọn sójà nàìjíríà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìnagijẹ tó lóyìnbó ń pè ní mọ́tò àwọn sójà tó ní Nasrullah, ìyẹn pé látọ̀dọ̀ Allah ní ìṣẹ́gun tí ń wá. Àwọn sójà wọ́n máa jáwé olúborí, wọ́n fẹ̀yìn àwọn Halilu Buzu, wọ́n fẹ̀yìn wọn balẹ̀ tó sì jẹ́ pé àsìkò náà ni wọ́n pa Halilu Buzu ní ìpakúpa. Kódà ẹni orí ó yọ ó dilé ó ní àwọn ọmọlẹ́yìn Halilu Buzu tí orí kó yọ iná fọ̀rọ̀ náà ṣe nítorí pé wọ́n láwọn sójà ìpakúpa náà kàn pa gbogbo àwọn tí wọ́n rí láàrin wọn.